Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Adamawa tí ó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú tí ó wà lẹ́yìn igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar Alhaji Mohammed Jibrila Bello ó mà ti fẹ́ kúrò lẹ́yìn Alhaji Atiku Abubakar báyìí ó sì ti fẹ́ padà sí ẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kódà tó jẹ́ pé ó ti lọ ṣe ìpàdé pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Kashim Shettima, tó sì jẹ́ pé agbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó ti fẹ́ máa gbóná títì báyìí, èèyàn pé gbogbo ẹ̀ ti fẹ́ máa dùn lórí ètò ìdìbò tí ó ń bọ̀ ní oṣù kínní ọdún tí ó ń bọ̀ ní January 2027. kì í ṣe ọ̀rọ̀ ìmọ̀ pé kùrùkẹrẹ ètò ìdìbò ọdún 2027 ó ti ń lágbára, bẹ́ẹ̀ làwọn olùdíje tó fẹ́ díje du ipò ààrẹ wọ́n ti fojú hàn, èyí tó ti fojú hàn pé bó tilẹ̀ jẹ́ pé àwọn tí ó jáde dupò ààrẹ wọn yóò fẹ́ tó bí 10 lọ́dún tó ń bọ̀, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú mẹ́ta àti olùdíje mẹ́ta àwọn náà ni ó fẹsẹ̀ rinlẹ̀ jù. èyí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà káfàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Alhaji Atiku Abubakar ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti Peter Obi ti ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni olùdíje tí wọ́n yóò díje tí wọ́n sì lágbára jù, tó ti dájú pé ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta ni yóò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tó ń bọ̀. ṣá o ní ìpínlẹ̀ Adamawa tí Àtíkù ti wá, ọ̀kan pàtàkì lára àwọn tí ó jẹ́ alátìlẹ́yìn Àtíkù ó ní Jibrila Mohammed Bello tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Adamawa. bẹ́yìn bá ti ń tẹ̀lé òṣèlú Nàìjíríà àti òṣèlú ìpínlẹ̀ Adamawa, gómìnà Mohammed Jibrila Bello yìí òun ló ṣe gómìnà ìpínlẹ̀ Adamawa láàrin ọdún 2015 sí ọdún 2019, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni Àtíkù inú lọ ṣe àtìlẹ́yìn fún gómìnà Ahmad Fintiri tó wà nípò báyìí láti gba ipò lọ́wọ́ Jibrila Bello, ṣùgbọ́n tó jẹ́ pé Fintiri tí Àtíkù ṣàtìlẹ́yìn fún láti lé Bello ńgbà náà, àárín wọn ti dàrú báyìí eléyìí ló jẹ́ kí Àtíkù fa Bello mọ́ra nígbà tí Ahmad Fintiri tóun ti kúrò lẹ́yìn Àtíkù lọ sínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dọ̀ Tinubu. ṣùgbọ́n ní báyìí níṣe làwọn Tinubu tó ti fẹ́ gba Jibrila Bello kúrò lẹ́yìn Àtíkù, nígbà tí Jibrila Bello tí wọn àjẹ́ kó rí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú ADC ìpínlẹ̀ Adamawa gbà, eléyìí la sì gbọ́ pé ó jẹ́ kí wọ́n fẹ́ fà á kúrò lẹ́yìn Àtíkù. lọ́jọ́bọ̀ tí í ṣe Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní Kashim Shettima igbákejì Tinubu ló bá Bello ṣèpàdé ní ìlú Àbújá, tó sì jẹ́ pé ọ̀rọ̀ bí Bello bí ó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC àtìlẹ́yìn Alhaji Atiku Abubakar ni wọ́n jọ sọ, tí inú àwọn ọmọlẹ́yìn Tinubu sì ń dùn wípé ọ̀kan lára àwọn tí Àtíkù gbójúlé ni làwọn tó ti fẹ́ fà yọ kúrò lẹ́yìn ẹ̀.